ìgbà tí gbogbo ìrìn àjò yẹn dàrú mo lọ sọ́nà gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ so mo jáde lọ síbi méjì lọ fi jẹ́ kó yé mi wípé iṣẹ́ Olúwa ló ń dààmú mi so mo wá padà sí ilé mo wá sọ fún dádì mi torí olùṣọ́nà ni wọ́n mo wá sọ fún wọn wípé nǹkan bàbá lọ ni ó ń ṣẹlẹ̀ o pé wọ́n ní kí n lọ gbaṣẹ́ Olúwa tí n bá ti gbaṣẹ́ Olúwa iṣẹ́ yẹn mi ò lè rí kọ́ wọ́n wá ní kì í ṣe ọ̀dọ̀ wọn máa ti kọ́ pé mo sì kéré pé mo kéré mo wá ń tojú bọ nǹkan tó dàgbà tó jẹ́ pé nǹkan ńlá. kí ni orúkọ church dáadé yẹn. church Jesus Never Fail ní Sango sẹlẹ́ni níjọjú bẹ́ẹ̀ ni níjọjú. àbúrò mi last born wa orí ẹ̀ ni màá ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ó ṣe mí láàánú wípé ó ní ibi tó ti ń ṣiṣẹ́ ó ṣèṣe ó dẹ̀ fi ẹsẹ̀ kan níbi ìtàn méjì ní ọ̀nà méjì. ní ṣé ìtàn méjèèjì tàbí ìtàn kan ṣo ìtàn ẹyọ kan ó wá ṣẹ́ sọ́nà méjì. ó wá ṣẹ́ sí ọ̀nà méjì. sọjọ́ yẹn wọ́n wá rí mọ́ ẹ̀mí ronú wọ́n wá pè wọ́n pé kí ló ṣẹlẹ̀ wọ́n wá sọ fún wọn pé àpé kò yá àwọn ọmọ wọn ní àwọn rí i pé ṣọ́ọ̀bù ẹ ti lọlẹ̀ ìgbà tó wá yá wọ́n wá ní ẹni ẹ màmá yẹn wá torí màmá yẹn sọ wọ́n ti kú kọ́lọ́n bá mi fi ọ̀run kẹ́ wọn so wọ́n wá sọ pé kí wọ́n pe stepfather mi ìgbà tó pè wọ́n wá wọ́n ní àwọn làwọn da oògùn sí ṣọ́ọ̀bù mọ́ ẹ̀mí wọn ò jẹ́ kí ẹni yìí wọn ò jẹ́ kó jáde secondary school àbúrò mi tó kán lẹ́sẹ̀ yìí kí ló dé tí ó jáde torí wípé ìgbà tí ó fẹ́ wọ secondary school birth certificate yẹ wọ́n seize yẹ sọ́wọ́ ta ló seize yẹ ìyẹn stepfather wa kí ló lọ fi seize yẹ wọn ò kó lẹ́mí mọ́kọ́ tó ṣe seize yẹ ọmọ yẹn dẹ̀ lọ púpọ̀ jọ àbí ẹ máa gbọ́ torí àwọn àgbàlagbà máa ní a máa ń pé gbọ́n ni a kì í pé gọ̀ àbí mọ́mí stepfather yín kọ́ ni wọ́n bí àwọn ọmọ yẹn fún wọ́n wá sọ pé bóyá stepfather yín náà bí fún torí pé bàbá èèyàn gbọ́dọ̀ máa treat ọmọ tó bí nínú bẹ́ẹ̀ yẹn torí ẹ̀ mo ṣe béèrè bẹ́ẹ̀ o. mo wá pe mọ́ èmi wá sọ fún mi pé mo wá ṣẹ̀ṣẹ̀ wá béèrè pé kí ni ìrìn àjò mi gangan báwo lẹ ṣe bí mi. lọ́wọ́ mọ́mí yìí lẹ ti béèrè. lọ́wọ́ mọ́ èmi mo ti béèrè wọ́n ṣẹ̀ṣẹ̀ wá sọ pé báyìí wọ́n sọ fún dáàdì mi ní àwọn ò ní gba ìyẹn fún mi mo ṣẹ̀ wá padà sí ọ̀dọ̀ ẹ̀gbọ́n mọ́ èmi ní Ifọ̀. ní ọ̀dọ̀ wa èkúté kẹ́rùkẹ́rù ni wọ́n máa ń pè wá. èkúté kílẹ̀ pé. èkúté kẹ́rùkẹ́rù. kí ni ìtumọ̀ èkúté kẹ́rùkẹ́rù. ìyẹn túmọ̀ sí wípé bí oṣù méjì ni wọ́n máa ń dẹrù mọ́ èmi síta. lọ́ máa ń dẹrù mọ́ èmi síta. so ìgbà míì wọ́n máa nà mọ́ èmi àná pajúdé mọ́ èmi ló máa wá bọ́ máa ṣe jẹun 300 naira ni wọ́n máa fún wa gbogbo wa tá máa fi jẹun tí wọ́n máa fi ní kí mọ́ èmi síbẹ̀. kọ́kọ́ tó jẹ́ kí n gbé wá sórí ètò lénìí torí pé tí a ń bá interrogate àbí kí láti bá ń pè ká wá interrogate àwọn èèyàn tá a bá fẹ́ gbé sórí ètò point kan la máa mú nínú ọ̀rọ̀ wọn tá a máa sọ wípé nǹkan tó jẹ́ kí a fẹ́ gbé yín wá òun lélẹ̀ point tá a mú nínú ọ̀rọ̀ yín ni wípé bẹ́ẹ̀ ṣe jẹ́ alàgbà ìjọ sẹ̀lẹ̀ yìí ẹ ò fẹ́ máa gbáàyàn nǹkan tọ́lọ́run ò sọ ẹ fẹ́ sọ bẹ́ẹ̀ sẹ́mẹ́pẹ́ sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀. now listen kí ni nǹkan tó wá fa ẹkún àsundàkẹ́ lórí ọ̀rọ̀ yín tó jẹ́ pé òun ló jẹ́ ká pàdé sẹ́mẹ́pẹ́ ńgbà tá a pàdé mo sọ fún yín pé ẹ fẹ́ para yín ẹ fẹ́ gbé nǹkan jẹ ilé ayé ti sú yín nǹkan kankan bẹ́ẹ̀ bí ìrìnàjò yín ṣe rí kò rí wékiní ìyẹn kọ́ ló kọ́ o torí pé a gbọ́dọ̀ ṣe nǹkan tá a máa jẹ̀bi lọ́dọ̀ Ọlọ́run. condition àbúrò yín tí ìtàn ẹ̀ kan sí ọ̀nà méjì yẹn kí ni condition ẹ̀ báyìí. condition ẹ̀ lóòótọ́ náà àti torí wọ́n ti ṣe ẹsẹ̀ yẹn bọ̀ nǹkan tí mo ṣe sọ pé káwọn ọmọ Nàìjíríà kọ́ gbà wá ni wípé ní ìsìn báyìí mọ́ èmi kò sí iṣẹ́ kò sí nǹkan kan èmi náà iṣẹ́ Olúwa ni mò ń ṣe gẹ́gẹ́ mo ṣe sọ fún wọn yín lánàá pé mo ò lè ṣe fraud kò sí olùrànlọ́wọ́ apá ti pin gbogbo iṣẹ́ tí èmi náà ṣe gbé kínní òun ni mo fi ń tọ́jú àwọn àbúrò mi mo fi ń tọ́jú mọ́ èmi. mo ṣe ń wá gbogbo ọ̀nà wípé kẹ́yìn ọmọ Nàìjíríà ẹjọ́ tó yọ Ọlọ́run ẹ ràn wá lọ́wọ́ kódà gan ẹni tá rẹ̀ yá lánàá gan wọn ò jẹun sùn wọn ò jẹun àárọ̀ yìí náà gan wọn ò tí ì jẹun láàárọ̀ iná wọn ti jẹun torí pé mo ò lówó lọ́wọ́
kò hàn tí jẹun ẹjọ́ torí Ọlọ́run ẹ ràn wá lọ́wọ́. ẹ̀yin ọmọ Nàìjíríà àwa ọmọ kóòtù ojú ẹjọ́ nítorí tọ́lọ́run ọba ẹ̀yin tẹ́ wà lókè òkun ẹ bá ran alàgbà Samuel lọ́wọ́ torí pé ó máa lójú èèyàn tó lè jẹ́ alàgbà tó máa kojú irú ìṣòro yìí tí ò ní wò pé alàgbà lòun opportunity ló jẹ́ fóun láti lè máa sọ pé kóun pàwọ́ fún ẹ̀kọ́ ká ó máa kú lọ́la ó máa kú lọ́túnla wọ́n á ṣiṣẹ́ àpadà ó máa nídìí ẹran ó máa nídìí pẹ́pẹ́yẹ alàgbà mi sọ wípé àwọn ò fẹ́ sọ nǹkan tọ́lọ́run ò rán àwọn. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá ìkànnì Òkodoro ọ̀rọ̀ ní ibẹ̀ gangan náà ní ẹ já sí abẹ̀yìn arọ̀yìn pé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán wa yìí ẹ má bá wa pín tẹ̀lé wa lórí àwọn ìkànnì ayélujára wa lórí Facebook wa wà ní Cubase Master bracket Òkodoro Yorùbá Television lórí Instagram Òkodoro ọ̀rọ̀ ní media lórí TikTok Òkodoro ọ̀rọ̀ ní media lórí YouTube wa Òkodoro ọ̀rọ̀ ní media a sì rọ̀ yín abẹ̀yìn àbá burúburú fún yín pé kẹjọ bí ẹ ṣe ń tẹ̀lé wa lórí àwọn ìkànnì wa ẹ má bá a comment ẹ má bá a like kẹsì má bá a share ẹ sì má gbàgbé láti tẹ̀lé wa o láti tẹ àmì subscribe yẹn torí pé àwọn èèyàn míì á máa rò pé àwọn ò lè subscribe fún yín àwọn olówó kì í ṣòwò la fi ń ṣe o torí ẹ̀ ni a ṣe ń bẹ̀yìn la ṣe ń rọ̀ yín pé kẹ́ ẹ máa tẹ̀lé wa kẹsì má bá a pín àwọn fọ́nrán yìí ojú tẹ kúkú fún wa kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di ẹ̀yin yẹn wa káàkiri gbogbo àgbáńláyé tí ẹ bá wo ẹ̀gbẹ́ mi ẹ rí i pé mo ní àlejò kan nínú kulu mi ní òní tí wọ́n jẹ́ ọ̀kan lára àwọn alàgbà ìjọ mímọ́ ìjọ Celestial Church of Christ ìjọ bàbá wa Pastor Reverend SBJ Ọ̀ṣọ́fà àwọn ni wọ́n wà ní ẹ̀gbẹ́ mi ẹ rí i pé aṣọ tí wọ́n wọ̀ aṣọ tó jẹ́ onífọ̀kànnà tí kì í ṣe pé bóyá èèyàn kan lásán lọ́wọ́ nínú ìjọ Sẹ̀lẹ̀ láti orin kíkọ ìmúra wọn dídí àmùrè wíwọṣọ gbogbo ẹ̀ ló ní ètò tí a mọ̀ sí protocol táwọn kan tí máa pè ní pé ètò àtìlànà that is order and doctrine nínú ìjọ Sẹ̀lẹ̀ àwọn tó bá wọṣọ fọkànnà báyìí tó tún wá ní kéèpù tó tún wá níyàn ó tún wá jẹ́ pé ó tún wá ní léèsì àti gbọ́dọ̀ mọ̀ pé àwọn wòlíì Ọlọ́run àwọn ẹni tọ́lọ́run rán àwọn ẹni tọ́lọ́run pè nínú ìjọ Celestial ni gbogbo ẹ̀yin ọmọ Sẹ̀lẹ̀ tí ẹ̀ ń bá wa wo fọ́nrán yìí ẹ má bá a pín ẹ jẹ́ kó délé kó dóko lágbó Ọlọ́run bá wàhálà ó kéré ó tóbi kò kú ní jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa nínú àwọn ètò mi tí mo ṣe kọjá fáwọn tó bá ń tẹ̀lé mi a mọ̀ pé mo sọ fún wa pé olùṣọ́ àgùntàn náà ni èmi náà ṣùgbọ́n nǹkan tí ó máa tarnish tàbí ká sọ pé nǹkan tí ó máa tàbùkù bá ìjọ Kristẹni àwọn onígbàgbọ́ kákàkiri gbogbo àgbáláyé pàtàkì jùlọ nílẹ̀ Yorùbá yìí àwa kórìíra ẹ̀ àwa jìnnà sí torí pé a nígbàgbọ́ gẹ́gẹ́ bí Ọlọ́run ti sọ fún wa nínú ìwé mímọ́ pé ẹni tí ò ṣiṣẹ́ kò tọ́ fóúnjẹ ó wá tó wá sọ nínú ìwé kan bẹ́ẹ̀ ó ní nínú ogún ojú wa la ó ti máa jẹ òun ni a ó ti máa mu ó ti wà nígbà tí Ọlọ́run ti gégùn fún Ádámù àti Éfà nínú ìwé Genesis pé nínú ogún ojú wa la ó máa jẹ tá a sì máa mu ó túmọ̀ sí pé kò sí ẹni tí ó máa sọ pé òun ò gbọ́dọ̀ máa ṣiṣẹ́ tó bá wàá ṣiṣẹ́ tó yẹ pé iṣẹ́ Ọlọ́run ló ń ṣe ó gbọ́dọ̀ ṣe é pẹ̀lú ìbẹ̀rù ọkàn pẹ̀lú ìpáyà Ọlọ́run pé tó bá ṣe àdọ́jọ́ ọjọ́ kan ṣá o máa padà sí ọ̀dọ̀ Ọlọ́run tí mo wá sọ fún wa pé ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì ọ̀pọ̀lọpọ̀ àwọn alàgbà nínú ìjọ Kristẹni wa yìí nǹkan tọ́lọ́run ò sọ òun ni wọ́n ń wí o ọ̀pọ̀lọpọ̀ wọn gan pàápàá wọn kì í ṣe Kristẹni tẹ́lẹ̀ àwọn ẹlẹ́sìn mi ni àní dárúkọ ẹ̀sìn kankan mi báyìí kó má dàbí pé a fi tàbùkù ẹ̀sìn kankan ṣùgbọ́n wọ́n gbìyànjú láti lọ sí Bible school wọ́n sọ pé àwọn náà ní sáfítíkẹ́ẹ̀tì lọ́wọ́ àwọn fẹ́ di pásítọ̀ wọ́n wá lọ wówó wọ́n á ra lẹ̀ wọ́n á lọ pako lọ wọ́n á ṣe nǹkan tọ́lọ́run ò fẹ́ wọ́n á sọ pé Ọlọ́run pè wọ́n mo wá sọ nínú fọ́nrán mi yẹn pé ẹ jẹ́ ká ronú ẹ jẹ́ ká fi ọpọlọ sí i ẹni tó bá lè rò pé òkè mo fẹ́ kó 10 million mo fẹ́ kó 20 million sílẹ̀ mo fẹ́ lọ ra ilẹ̀ bóyá bíi 20 acres 30 acres ẹ ò ti mọ̀ wípé ẹni yẹn fẹ́ fi ṣe bísínẹ́sì ni ẹni ẹ fẹ́ fi ṣe bísínẹ́sì ni nígbà tí ò tí ń ṣe pé unification bóyá ìpàṣẹ pé òkè àwọn àpapọ̀ ìjọ kérúbù
wọ́n ra 20 acres 30 acres ọ̀tọ̀ nìyẹn. Àpapọ̀ ìjọ Church of the Lord wọ́n ra 30 acres ọ̀tọ̀ nìyẹn. Àpapọ̀ ìjọ Sẹ̀lẹ̀ wọ́n ra 50 acres ọ̀tọ̀ nìyẹn. Àpapọ̀ ìjọ CAC wọ́n ra 100 acres ọ̀tọ̀ nìyẹn. Àpapọ̀ nìyẹn. Kẹ́nìkan wá dá dúró kó sọ pé òun ra 20 acres òun ta ra 30 acres òun fẹ́ fi ṣe camp òun fẹ́ máa fi ṣe sọjí òun fẹ́ fi ṣe ṣọ́ọ̀ṣì. Ó yẹ kẹ́ ẹ ti mọ̀ wípé òwò ni ó ṣe. Kí ló wá jẹ́ kí atótónu mi yẹn kó tó bẹ́ẹ̀ ni lórí ọ̀gá mi wòlíì Ọlọ́run alààyè tí ó wà lẹ́gbẹ̀ẹ́ mi bí ọjọ́ bíi 2 sí 3 sẹ́yìn òun lè èmi àti wọn ríra pẹ̀lú ìbànújẹ́ ọkàn. Mo sì gbàdúrà lágbára Ọlọ́run pé ìbànújẹ́ ọkàn tó jẹ́ kí èmi àti wọn ríra yẹn ní àìpẹ́ yìí lágbára Ọlọ́run ọba àti ládọ̀ ẹ̀yin olólùfẹ́ wa káàkiri gbogbo àgbáláyé ìbànújẹ́ ọkàn wọn lágbára Ọlọ́run á di ayọ̀ ní àìpẹ́ yìí. Wọ́n kú ẹjọ́ wọ́n rò fún mi wọ́n sọkún mo wá sọ fún wọn pé ẹ má sọkún mọ́ o. Nǹkan kan tá a lè ṣe ni pé ẹ jẹ́ ká wá sórí ayélujára ká wá ṣàlàyé fún àwọn ọmọ kóòtù òjìrè àwọn onígbàgbọ́ àwọn ọmọ mùsùlùmí àtàwọn ẹlẹ́sìn kan torí pé àwọn onígbàgbọ́ pé ìkọ̀kan náà ni wà o àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì. mo wá gbàdúrà pé lọ́lágbára Ọlọ́run ọba àti ní àtìlẹ́yìn ẹ̀yin olólùfẹ́ wa káàkiri gbogbo àgbáńláyé ìbànújẹ́ wọn yóò di ayọ̀. mo wá sọ fún wọn pé kó wá sórí ètò wa lénìí kí wọ́n wá fẹnura wọn sọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ torí pé ẹnu onípọ̀n òun náà ni a ti ń gbọ́ pọ̀n gẹ́gẹ́ bí ẹ̀yin bàbá wa bí ẹ ti ṣe pa ní òwe lágbára Ọlọ́run ọba tí yóò ní bàjẹ́ tiwa náà ní bàjẹ́ bẹ́ẹ̀ ṣe ń bá wa wo fọ́nrán yìí ẹ má bá a pín ẹ jẹ́ kó délé kó dóko. ọ̀gá mi ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ sà. Ìjẹ́ ṣé àwọn tí wọ́n wò wá nílé ṣé wọ́n lè mọ orúkọ yín sà. Orúkọ mi ni Samson Adéyẹmí. Samson Adéyẹmí ọmọ bo ní sà. mọ́ èmi jẹ́ ọmọ ìlú Ẹ̀pẹ́ Lagos State. Okay. So dáàdì mi bó ṣe máa ń sọ ní dáàdì mi pé ọmọ Ẹ̀gbá náà ni wọ́n bọ̀ Ogun State ní ìlú Sango ni wọ́n tẹ̀dó sí. Okay. ẹ mọ̀ pé Yorùbá ní agbára gan bí wọ́n ṣe máa ń sọ ṣé ẹ ò mọ dáàdì yín ni. mo mọ dáàdì mi ṣùgbọ́n èmi àti wọn àjọ gbé láti ilẹ̀ nítorí pé ìgbà tí mọ́ èmi ti bí mi láti ìgbà tí mo agbọ́njú mo ò gbọ́njú mọ́ dáàdì mi. So ìgbà tí wọ́n bí mi wọ́n ní ìgbà tí wọ́n bí mi lọ gbé mi lọ ṣe ìkómọ so after 41 days wọ́n tún gbé mi padà láti gbà ẹ̀ mo fojú kan bàbá tó bí mi lọ́mọ títí di sìn. mo wá fojú kan wọn ní 2016 ṣùgbọ́n nínú ìrìn àjò yẹn wọ́n ti ní ìyàwó sílé ìgbà tí mo lọ sí ọ̀dọ̀ wọn so wọ́n fi mí sí ẹnu kọ́ṣẹ́ so bọ̀ ìgbà nínú ìrìn àjò tọ̀dọ̀ mi ìgbà tí mọ́ èmi ń wá ojú Olúwa fún ọmọ wọ́n ti fi mí dá májẹ̀mú bọ̀ mọ́ èmi nìkan ni ó mọ̀ dádì mi ò mọ̀ torí pé dádì mi ti bí ọmọ sí wọ́n ti bí mọ tẹ́lẹ̀ kó tó di pọ́n pàdé mọ́ mi wọ́n ti bí mọ méjì ṣùgbọ́n tó wá fi mí dá májẹ̀mú gẹ́gẹ́ bí Samuel gẹ́gẹ́ bí ìrìn Samuel tó sọ fún mi dádì mi fi mí sẹ́nu kọ́ṣẹ́ bọ́ gbogbo iṣẹ́ yẹn dàrú mọ́ mi lójú tó sọ pé tí n bá ti gbaṣẹ́ Olúwa mi ò ní ríṣẹ́ yẹn kọ́ ni èmi àti dádì mi la fi jọ ní kanta so mo wá padà sí. ṣé ẹ̀yin nígbà tí ẹ̀yin àti dádì yín ní kanta yẹn ṣẹ́yìn ò gbìyànjú láti sọ fún wọn pé dádì mi nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ tàbí kí mọ́ mi lọ bá dádì yín láti lè ṣàlàyé fún wọn pé nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ nígbà tí mò ń wojú Olúwa mo ti fọmọ ìdámájẹ̀mú. ìgbà tí gbogbo ìrìn àjò yẹn dàrú mo lọ sọ́nà gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ so mo jáde lọ síbi méjì lọ́ fi jẹ́ kó yé mi wípé iṣẹ́ Olúwa ló ń dààmú mi so mo wá padà sí ilé mo wá sọ fún dádì mi torí olùṣọ́nà ni wọ́n mo wá sọ fún wọn wípé nǹkan bàbá lọ ni ó ń ṣẹlẹ̀ o pé wọ́n ní kí lọ gbaṣẹ́ Olúwa tí n bá ti gbaṣẹ́ Olúwa iṣẹ́ yẹn mi ò lè rí kọ́ wọ́n wá ní kì í ṣe ọ̀dọ̀ wọn máa ti kọ́ pé mo sì kéré pé mo kéré mo wá ń tojú bọ nǹkan tó dàgbà tó yẹ pé nǹkan ńlá ọmọ ọdún mẹ́rin lẹ́wà ń gbà yẹn. nínú ìgbà yẹn mo ti ní 2016 mo ti ń lọ bí i 20 years nígbà yẹn so wọ́n wá ní mo sì kéré pé mo ti ń tọ́jú bọlé báwọn ò ní gba ìyẹn fún mi so ìgbà tí mo wá rí wípé kò sí nǹkan kan kò sí ẹ máa gbọ́ ṣe torí tójú bọlé pé oríṣiríṣi ṣé ń gbà tẹ́yìn lọ sọ́nà sọ́dọ̀ aláwo lẹ́lọ àbọ̀dọ̀ oníṣègùn lẹ́lọ. sẹ̀lẹ̀ mo lọ. ẹ kí ló ṣòbí olùṣọ́ náà ni àwọn náà. olùṣọ́ náà ni àwọn náà wọ́n lè jẹ́ pé ẹ ti ń tójú bọlé kí ni tún. wọ́n ní mò ń tójú bọlé mo wá sọ fún wọn pé mo ò tójú bọlé pé ìgbà tí ìrìn àjò mi dà tí ọ̀gá mi wá sọ fún yín pé
ìrìn àjò iṣẹ́ mi kò yé mi mọ́ pé mo ò mọ̀ pé iṣẹ́ wo lẹ́lẹ́ kọ́ gbà yẹn. iṣẹ́ tailor. wípé ẹ mọṣẹ́ yẹn rárá. mi ò mọṣẹ́ yẹn rárá. ọdún mélòó lẹ ti lò lẹ́nu iṣẹ́ kó tó di pọ́n sọ fún pé ẹ mọṣẹ́ yẹn. bọ̀ kó tó di pé mo dé ọ̀dọ̀ dádì mi yẹn mo ti kọ́ iṣẹ́ yẹn ní Ẹ̀pẹ́ tẹ́lẹ̀ mọ́ èmi ti fi mí sẹ́nu kọ́ṣẹ́ mo ti ń kọ́ iṣẹ́ yẹn ní ìyẹn tailor yẹn bọ́ aṣọ ara ni mò ń kọ́ ní Ẹ̀pẹ́. so ó wá kó kí n ṣe freedom ni mo wá fi travel mo wá lọ sí ọ̀dọ̀ dádì mi. ṣé aṣọ ara tẹ́ ẹ kọ́ gbà yẹn mọ̀. aṣọ ara yẹn mo ti ń mọ̀ mo ti ń mọ̀ so ìgbà tí mo wá dọ̀dọ̀ dádì mi tí wọ́n ní ìrìn àjò yẹn dà mo wá pe mọ́ èmi wá sọ fún mi pé mo wá ṣẹ̀ṣẹ̀ wá béèrè pé kí ni ìrìn àjò mi gangan báwo lẹ ṣe bí mi. lọ́wọ́ mọ́ mi ilẹ̀ ti béèrè. lọ́wọ́ mọ́ èmi mo ti béèrè wọ́n ṣẹ̀ṣẹ̀ wá sọ pé báyìí wọ́n á sọ fún dádì mi ní àwọn ò ní gba ìyẹn fún mi mo ṣẹ̀ wá padà sí ọ̀dọ̀ ẹ̀gbọ́n mọ́ èmi ní Ifọ̀ olùṣọ́nà ni àwọn náà. kí ni orúkọ church dádì yẹn. church Jesus Never Fail ní Sango sẹlẹ́ni níjọjú bẹ́ẹ̀ ni níjọjú. so mo wá padà síbẹ̀ so mo wá ń ṣiṣẹ́ olúwa yẹn ìyàwó ẹ̀gbọ́n mọ́ èmi yẹn àwọn náà tailor náà làwọn náà. so máa lago máa forí balẹ̀ a máa lọ sí shop gba yẹn mo ti wá mọ iṣẹ́ yẹn mo wá ṣẹ̀ṣẹ̀ wá kọ́ iṣẹ́ yẹn iṣẹ́ tailor yẹn ó ṣe wá yé mi wá jẹ́ iṣẹ́ sùtánà ni mo. ṣe ẹ mọ̀ dáadáa báyìí. èmi mo mọ̀ dáadáa even though aṣọ tí mo wọ̀ yìí gan èmi ni mo rán báyìí. tí n bá ní kẹ́ bá mi rán sùtánà lè bá mi rán. bẹ́ẹ̀ ni sá. ẹ lè rán kásọ̀kì. mo ò tí ì lè rán kásọ̀kì. ẹ rán kásọ̀kì. but mo náà pé kásọ̀kì lọ́wọ́ alàgbà àwọn olùṣọ́. kásọ̀kì yẹn ni wọ́n rán bọ. ó yàtọ̀ tọ̀ sí àwọn. kì í ṣe pé ó yàtọ̀ ìgbà yẹn tí mo kò wà lọ́dọ̀ òun máa yẹn wọn ò fi bẹ́ẹ̀ rán kásọ̀kì. so mo ní kí n kọ́kọ́ ṣe freedom yẹn bọ̀ láti ìgbà tí mo ti kúrò lọ́dọ̀ wọn pé mo wá o freedom mi ì rí. ẹ rí. bọ̀ iṣẹ́ olúwa ni mo wá ń ṣe. iṣẹ́ olúwa ni mo wá ń ṣe. alàgbà Samuel lágbọ̀ ọlọ́run gbogbo nǹkan tó ti rọ́ ọlọ́run á jẹ́ kí ó tò. kí ni ṣe mọ̀ pé nínú òfin orílẹ̀-èdè Nàìjíríà wa yìí ó lòdì sí pé kéèyàn kó lu jìbìtì tàbí kéèyàn kó gbáyàn pàtàkì jùlọ ni pé ó tún wá lòdì sí pé kéèyàn commit suicide pé ilé ayé ti sú mi mo fẹ́ para mi téèyàn bá jẹ̀bi láyé á tún lọ bá ìbínú pàdé ní ọ̀dọ̀ Ọlọ́run. nǹkan kan tó jẹ́ kí n gbé wá sórí ètò lénìí torí pé tí a ń bá interrogate àbí kí láti bá ń pè ká wá interrogate àwọn èèyàn tá a bá fẹ́ gbé wá sórí ètò point kan la máa mú nínú ọ̀rọ̀ wọn tá a máa sọ wípé nǹkan tó jẹ́ kí a fẹ́ gbé yín wá òun lélẹ̀ point tá a mú nínú ọ̀rọ̀ yín ni wípé bẹ́ẹ̀ ṣe jẹ́ alàgbà ìjọ sẹ̀lẹ̀ yìí ẹ ò fẹ́ máa gbáàyàn nǹkan tọ́lọ́run ò sọ ẹ fẹ́ sọ bẹ́ẹ̀ sẹ́mẹ́pẹ́ sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀. now listen kí ni nǹkan tó wá fa ẹkún àsundàkẹ́ lórí ọ̀rọ̀ yín tó jẹ́ pé òun ló jẹ́ ká pàdé sẹ́mẹ́pẹ́ ńgbà tá a pàdé mo sọ fún yín pé ẹ fẹ́ para yín ẹ fẹ́ gbé nǹkan jẹ ilé ayé ti sú yín nǹkan kankan bẹ́ẹ̀ bí ìrìnàjò yín ṣe rí kò rí wékiní ìyẹn kọ́ ló kọ́ o torí pé a gbọ́dọ̀ ṣe nǹkan tá a máa jẹ̀bi lọ́dọ̀ Ọlọ́run but nísìnyí ó ti déwájú gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà báyìí get gbogbo nǹkan bí iṣu ṣe wù bọ́bẹ̀ ṣe pa mọ́ ṣe bẹ́ sínú pọ́ọ̀tù bó ṣe di iṣu tá ń jẹ bó ṣe di iyán tá ń jẹ ẹ wá ṣàlàyé ẹ̀ láti bẹ̀rẹ̀ títí dé òpin mo tẹ̀ nígbàgbọ́ pé ẹ bá ojú rere àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ bá wọn pàdé. nǹkan tí mo ṣe wá sí orí ètò yìí pé kí gbogbo àwọn ọmọ Nàìjíríà kí wọ́n gbà mí kí wọ́n dẹ̀ ràn mí lọ́wọ́ kí wọ́n dẹ̀ ràn ìdílé mi ní ọwọ́. àkọ́kọ́ bèbí tí máa ti kọ́kọ́ mú ọ̀rọ̀ mi àbúrò mi last born wa orí ẹ̀ ni màá ti kọ́kọ́ bẹ̀rẹ̀. ó ṣe mí láàánú wípé ó ní ibi tó ti ń ṣiṣẹ́ ó ṣèṣe ó dẹ̀ fi ẹsẹ̀ kan níbi ìtàn méjì ní ọ̀nà méjì. ní ṣé ìtàn méjèèjì tàbí ìtàn kan ṣo ìtàn ẹyọ kan ó wá ṣẹ́ sọ́nà méjì ó wá ṣẹ́ sí ọ̀nà méjì. ṣé mọ́tò gbà ní Abẹ́òkúta. no ibi tó ti ń ṣiṣẹ́ ní complain tó ti ń ṣiṣẹ́ ní Abẹ́òkúta ń bíbá ẹni. okay. so ìgbà tó wá ṣẹ́ sí ọ̀nà méjì àwọn iṣẹ́ tipátipá ni wọ́n fi san owó iṣẹ́ so lọ́ fi san owó hospital ibi tí wọ́n ti ń tò tó fi ń tò so láti ìgbà yẹn kò sí owó oúnjẹ kò sí owó oògùn so èmi náà iṣẹ́ olúwa tí mò ń ṣe èyí tí bá rí mo máa ń send so bọ̀ wọ́n ní dádì torí pé dádì tí ó bí mi kọ́ ló bí àwọn dádì ẹnìkan ló bí èmi ni mọ́ èmi bí èmi fún so àwọn mẹ́rin ẹnìkan náà ni wọ́n mọ́ èmi bí wọn fún
so wá ṣe mí láàánú wípé láti ìgbà tó ti ní tí ẹsẹ̀ ti kán yẹn bẹ́ẹ̀ni a bẹ̀rẹ̀ sí ní pé dáàdì ẹ̀ a sọ fún dáàdì wọn wípé ẹni báyìí ó ti ṣèṣe o wọ́n wá ní òkè wọ́n á sọ fún wọn pé iye báyìí ni wọ́n pe hospital bill tí wọ́n máa gbà wọ́n wá ní òkè ìgbà tí a tún wá pé wọ́n ní kò sí owó lọ́wọ́ àwọn wọ́n á ní kí mọ́ èmi pé wọ́n ní kò sí owó lọ́wọ́ àwọn wọ́n wá sọ fún wọn wípé at least ẹ rí pé mi ò ṣiṣẹ́ owó tí mò ń rí ni mò ń send kò sí oúnjẹ kò sí oògùn ìgbà tó wá di bí ọjọ́ kẹta àwọn á send 5,000. ó ti tó bí ọjọ́ bíi mélòó tí àbúrò yín yẹn ti wà bẹ́ẹ̀ kó tó di pọ́sẹ̀ǹt 5,000 yẹn. bí ó ti máa lo bí ọjọ́ mẹ́ta ń bẹ̀. nígbà tó ti gbé débi tó ti máa tó. nígbà tó ti gbé débi tó ti máa tó ní ó ṣẹlẹ̀ ní last year November 17 ni ó ṣẹlẹ̀. so mo wá tún pè wọ́n ìgbà tí mo wá pé wọ́n turn up mo èmi wá pè wọ́n mo wá pe ẹnìkan tó jẹ́ lọ́ọ̀yà ọ̀dọ̀ wa torí lọ́ọ̀yà ẹ̀gbọ́n kábíyèsí tó ṣẹ̀ṣẹ̀ jẹ́ ní ìlú ọ̀dọ̀ wa ni ní ẹ̀pẹ́ ní wọ́n pè bẹ̀rẹ̀ ní igbóoyè ní ẹ̀pẹ́ lọ́dọ̀ kábíyèsí tó wà kábíyèsí tó wà lórí tẹ̀ báyìí kábíyèsí tó wà lórí tẹ̀ ẹ̀gbọ́n wọn mo pè tó jẹ́ lọ́ọ̀yà so mo wá pè wọ́n pé nǹkan bẹ́ẹ̀ báyìí ló ṣẹlẹ̀ o pé at least àbúrò yìí ni ẹni yìí ẹ bá ń bá wọn sọ̀rọ̀ pé ọmọ wọn last date mo wá send gbogbo picture sí wọn gbà tó wá di wọn wá fún mi ní rest gbà tó wá dọjọ́ kejì mo wá pè wọ́n wọ́n wá èsì tọ́ fún mi ní wípé wọ́n ní àwọn ò lè sọ fún bàbá ọmọ kó tọ́jú ọmọ ẹ̀ mo wá ní òkè àti gbà yẹn ìgbà tí mo wá lọ sí tí bá tún pe mọ́ lọ́ọ̀yà yẹn ló sọ bẹ́ẹ̀. lọ́ọ̀yà yẹn ló sọ bẹ́ẹ̀ tí bá tún pe mọ́ ẹ̀mí ní oṣù tí ó kọjá January tá a lò tí mo wá sí ọ̀dọ̀ mọ́ ẹ̀mí mo ní tí mo wá sọ́dọ̀ wọn wọ́n wá sọ fún mi pé láti ìgbà yẹn pé owó tí wọ́n send kò ju 25,000 lọ tí wọ́n send ìgbà tó wá di ní last week wọ́n wá pè mí pé wọ́n ní firstborn wọn ìyẹn firstborn stepfather mi dáadáa àwọn ọmọ yẹn torí kì í ṣe mọ́ èmi ló bí pé òun náà ní accident pé àwọn ń lọ sí ibẹ̀ nǹkan tí ó jẹ́ kí inú ṣe bí mi nìyẹn pé àwọn àbúrò tèmi ẹ fi wọ́n sílẹ̀ ẹ tọ́jú wọn ẹni tó ẹ̀ṣẹ̀ last dent lẹ́ ń lọ kò sí owó kò sí owó. ẹni lọ́dọ̀ bẹ̀rẹ̀ lọ́ba yẹn kì í ṣe kọ́ àwọn lọ́bì. àwọn lọ́bì firstborn wọn nìbọn kì í ṣe mọ́ èmi ní òbí fòkè. àwọn tí wọ́n ti bí ẹnìyẹn kó tó di pé mọ́ èmi wọ inú ilé. so nǹkan tí mo wá rò pa irú eléyìí kò lè máa ṣẹlẹ̀ ní kò sí oògùn kò sí oúnjẹ mo wá wo ìrìn àjò yẹn láti ìbẹ̀rẹ̀ àtìgbà tí mọ́ èmi ti fẹ́ wọn kò sí ìsinmi rárá ìgbà kí mọ́ èmi dẹ̀ rè wọ́n máa ń tajà àti ìgbà yẹn ọwọ́ mọ́ èmi jí láti ilẹ̀ wọ́n máa ń tajà bí abíṣọ́ọ̀bù méjì lọ́jà papọ̀ ìgbà tó yá ọjà mọ́ èmi bẹ̀rẹ̀ sí ní lọlẹ̀ so ó wá ní ẹnìkan bíi grandma wa náà ni so ó jẹ́ bíi family wa but grandma wa àti ẹni yẹn ó jẹ́ family mọ́ èmi bíi grandma mi àti ẹni yẹn age mate ni wọ́n so wọ́n wà tó bá ti wá dé sí ọ̀dọ̀ grandma wa mọ́ èmi ló máa ń take care àwọn ní ọ̀dọ̀ wa èkúté kẹ́rùkẹ́rù ni wọ́n máa ń pè wá. èkúté kílẹ̀ pé. èkúté kẹ́rùkẹ́rù. kí ni túmọ̀ èkúté kẹ́rùkẹ́rù. ìyẹn túmọ̀ sí wípé bí oṣù méjì ni wọ́n máa ń dẹrù mọ́ èmi síta. lọ́ máa ń dẹrù mọ́ èmi síta. so ìgbà míì wọ́n máa nà mọ́ èmi àná pajúdé mọ́ èmi ló máa wá bọ́ máa ṣe jẹun 300 naira ni wọ́n máa fún wa gbogbo wa tá máa fi jẹun tí wọ́n fi ní kí mọ́ èmi síbẹ̀. sọjọ́ yẹn wọ́n wá rí mọ́ èmi ronú wọ́n wá pè wọ́n pé kí ló ṣẹlẹ̀ wọ́n wá sọ fún wọn pé kò yá àwọn ọmọ wọn ní àwọn rí i pé ṣọ́ọ̀bù ẹ ti lọlẹ̀ ìgbà tó wá yá wọ́n wá ní ẹni màmá yẹn wá torí màmá yẹn sọ wọ́n ti kú kọ́lọ́n bá mi fi ọ̀run kẹ́ wọn so wọ́n wá sọ pé kí wọ́n pe stepfather mi ìgbà tó pè wọ́n wá wọ́n ní àwọn làwọn da oògùn sí ṣọ́ọ̀bù mọ́ èmi tí ó fi lọlẹ̀ wọ́n wá ní kí ló dé. ẹ̀dùn ọlọ́bọ̀dà níbi tí ẹ̀dín yẹn nítorí pé orí ètò wa yìí kò sí fún pé ká bà èèyàn ní orúkọ jẹ́ ṣe mọ̀ pé ẹni tí ó jẹ́ stepfather yín yẹn wọ́n máa gbọ́ àwọn nǹkan tí ẹ̀ sọ yìí tẹ́ẹ̀tẹ̀ confam ó tẹ̀ dá yín lójú pé ó sọ pé àwọn làwọn da oògùn sí. wọ́n náà làwọn da oògùn síbẹ̀. ẹnì ṣòro. wọ́n náà làwọn da oògùn síbẹ̀ ṣòbọ̀ wá ṣe mí láàánú wípé kò sí nǹkankan tí kò sí ìgbésẹ̀ tí àwọn fámìlì mọ́ èmi tó gbé sí. wọ́n tún ní kí mọ́ èmi tẹ̀síwájú ń bẹ̀ ni. so ìgbà tí wọ́n kọ́ ilé ọjọ́ tí wọ́n lọ ṣe foundation ilé yẹn ó kù díẹ̀ ọ̀tá mi ò bá kú lọ́jọ́ yẹn ọpẹ́lọpẹ́ mọ́ èmi tí wọ́n ṣà lọ ṣe foundation gbà tó ṣe foundation omi odò tí wọ́n ti lọ gbé tó ti lọ fa omi ó sì yẹn yọ tó fẹ́ tì mí padà sí odò ọpẹ́lọpẹ́ mọ́ èmi so ilé yẹn tí wọ́n fi kọ́ èmi ni màá ń kiri ọ̀gẹ̀dẹ̀
ọmọ ọlọ́gẹ̀dẹ̀ ló máa ń pè mí máa kiri ọ̀gẹ̀dẹ̀ tí bá ti jáde school máa gbé ẹyin sọ́tún máa gbé sósì ẹyin sísè sọ́tún ẹyin sísè sí òsì máa kiri ìgbà míì aago 3 ló máa jẹ́ èmi àti àwọn àbúrò mi tá máa lọ máa gbọ́n iyẹ̀pẹ̀ nínú kọ́tà kákàkiri aago 3 òru ìgbà tó wá kù díẹ̀ kí wọ́n kọ́ ilé yẹn tán wọ́n wá bá mọ́ èmi jà wọ́n wá lọ ń fẹ́ ẹlòmíì ó wá di pé tí mọ́yìn bá ti dáná lé wọn ní wá jẹ́ tí mọ́yìn bá ti dáná wọn ní jẹ́ ìgbà míì wọn ò ní fowó lẹ̀ mọ́yìn mi ló máa fi owó lẹ̀ owó ọjà tí wọ́n ń tà bí àwọn tó wá ń distribute ọ̀gẹ̀dẹ̀ fún wọn ìgbà tó yá mọ́yìn mi jẹ gbèsè ìgbà tó tún yá mọ́yìn mi tún recover owó yẹn bùkátà ló ń gbé lọ ló ń bá lọ mọ́yìn mi ló ń take care bá ṣe ń jẹun lé ìgbà míì àwọn tún béèrè owó lọ́wọ́ mọ́yìn mi tí mọ́yìn máa tún fi lẹ̀ bí akọ́fíṣẹ̀ kọ́kọ́ ní site ní ilé tí wọ́n ń kọ́ so ìgbà tí ó wá yá tí wọ́n ṣàkọ ilé yẹn tán wọ́n wá ní ìjà yẹn wá bẹ̀rẹ̀ wọ́n tún wá ja ìjà kan but before kan tó ja ìjà kan àbúrò mi ẹni tó ó fẹsẹ̀ tóun tẹ̀lé ìgbà yẹn àwọn àti mọ́ ẹ̀mí wọn jà tí a wà nílé girama wa bàtà wà ní ara mọ́mọ́ yẹn ò yá àánú olúwa ara ẹ̀ ò yá wọ́n wá gbé lọ sí ọ̀dọ̀ wọn dáàdì ẹ̀ pé ara ọmọ yóò yá ó nídìí owó nídìí oògùn wọn ò ṣílẹ̀kùn òjò rọ̀ wọ́n wá gbọ́ ọmọ yẹn padà sílé mọ́ ìmọ̀ àlọ́fẹjọ́ sùn fọ́mà kábíyèsí kábíyèsí tó wájà tí wọ́n wájà wọ́n change wọn ni so ní 2016 lọ change wọn so wọ́n wá fẹjọ́ tó yẹ pé wọ́n kó kéèsì yẹn lọ sọ́dọ̀ kábíyèsí bọ̀ òru mọ́jú tí mọ̀mí fẹ́ gbé ọmọ yẹn lọ sí hospital ọmọ yẹn wá kú so ìgbà tí ọmọ yẹn kú wọ́n wá pe stepfather mi wọ́n wá ní kí wọ́n mọ̀mí gbé ọmọ yẹn sórí ọ̀kadà kí grandma mi tẹ̀lé kó máa gbé ọmọ yẹn bọ̀ ní station bọ̀ àwọn family wọn sọ pé rárá pé àwọn rí gbogbo ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ o àwọn ò ní gbà àwọn ló gbé ọmọ yẹn tí wọ́n lọ sí kábíyèsí tún wá pè wọ́n even though kábíyèsí gan wọ́n tún na ẹni tí mò ń sọ yìí pé báwo ló máa ṣe fi ìyà jẹ ìyàwó ẹ̀ wo nǹkan tó kù mọ́mì máa kiri ìgbà mọ́mì máa kiri láàárọ̀ èmi máa kiri ní ọ̀sán kò sí sinmi ìgbà tó yá tí torí àti ilẹ̀ lọ́ti ní kí ó ti pẹ́ tí wọ́n ti ní kí mọ́mì gbaṣẹ́ olúwa bọ̀díù pé irú èèyàn tí wọ́n fẹ́ muslim ni wọ́n ṣà gbà míì wọ́n wá wò pé kí ni ká ti gbọ́ wọ́n ṣà máa lọ church ìgbà tó wáyá wá sọ pé kíní yìí ó ti pọ̀ jù pé káwọn gba iṣẹ́ olúwa àwọn á sọ fún wọn pé kó lọ sí church àwọn náà ló sọ fún wọn pé kó lọ sí church wọ́n tún tẹ̀lé wa lọ sí church yẹn ìyẹn stepfather mi àjọ ń gbé bẹ̀ bó ó ṣe àjọ ń gbé church yẹn pẹ̀lú stepfather mi wọ́n fún wa ní yàrá tá à ń gbé bọ̀ tó bá ìgbà míì wọn ò ní wálé ọ̀dọ̀ obìnrin ni wọ́n máa lọ sùn ìgbà tó tún yá wọ́n tún tán mọ́ èmi pé àwọn tún fẹ́ kọ oko àwọn fẹ́ gbin gàrí sí gbà wọ́n ṣàjọ lọ mọ́ èmi wá ní oyún kan gbà yẹn wọ́n wá jọ lọ gbin gàrí yẹn wọ́n jọ ṣe iṣẹ́ yẹn ìgbà tó wá yá tó wá tó time tí gàrí yẹn tó máa jáde wọ́n wá gbé obìnrin mi lọ wọ́n lọ ń wú gàrí yẹn so inú oyún yẹn gbogbo wàhálà tí mọ́ èmi ṣe wọ́n ṣàfòyìn ìgbà tó mọ́ èmi wọn bímọ ọmọ yẹn bíi dódú ẹ̀ nọ́ọ̀sì yẹn gé tó yẹ pé ìfun ọmọ yẹn ó yọ sí ìta wọ́n gbé ọmọ yẹn kiri pé kó ṣe operation fún wọn ò rí operate títí tí ọmọ yẹn fi jáde láyé so gbogbo wàhálà yẹn pọ̀ kò sí sinmi lẹ́ni kò sí sinmi lọ́la so mo tún wá àti gbà yẹn ni wọ́n ti wá da ọmọ yẹn lẹ̀ wọ́n ti wá da àwọn yẹn lẹ̀ pé àwọn ò lè tọ́jú wọn mọ́ ìgbà tó yá mọ́ èmi tún kó wọ́n tún padà sí ọ̀dọ̀ wọn ìgbà tó yá mọ́ èmi tún kó lọ sí church kan wọ́n tún stepfather mi wọ́n tún jọ lọ ìgbà tó yá mọ́ èmi tún sick kan tó yẹ pé ọlọ́run ló yọ wọ́n ọlọ́run dẹ̀ ló rà wọ́n padà so ọlọ́run ló yọ wọ́n gan ọlọ́run ló rà wọ́n padà ìgbà tó yá stepfather mi sọ pé àwọn ò ṣe mọ́ bọ́n wọn ní fáwọn ọmọ ìlú oúnjẹ tí mọ́ mi bá ní kọ́ lọ dáná tí wọ́n máa ní kọ́ máa dáná stepfather mi kọ́ máa dáná wọn ní fún wọn lówó. ṣebí ẹ máa gbọ́ àwọn ọmọ tí stepfather yín ní kọ́ máa dáná yẹn ṣebí ọmọ stepfather yín ni. ọmọ wọn ni tí mọ̀ ìbá tó bá ti wá sí church tí mọ̀ ìbá ti fún wọn lóúnjẹ pé wọ́n ń jẹ wọ́n ní ọjọ́ kan mọ́ èmi pè mí pọ́jọ́ yẹn wọ́n ń jẹun wọ́n wá délé wọ́n wá rí wọn nígbà tó máa dé church tó máa léka èyí tó jẹ́ tí mọ̀ èmi bí tó jẹ́ first born tó di ọwọ́ ẹ̀ mú tó délé wọ́n ní wọ́n na ọmọ yẹn fẹ́ẹ́ dákú mọ́ wọn lọ́wọ́ wọ́n nà wọ́n ṣà gbogbo kéèsì yẹn ṣà lọ gbogbo ìrìn àjò yẹn wọ́n stepfather mi wá ti ilẹ̀kùn mọ́ èmi ò ráyè aṣọ tó wà tí mọ́ èmi kó jáde ní ọ̀dọ̀ wọn nìkan ni wọ́n kó ìgbà tó tún yá mọ́ èmi tún wá bá mọ́ kàn ń ṣọ̀tà àwọn ọ̀rọ̀ yẹn ni ìgbà tó yá mọ́ èmi tún bá ẹnìkan pàdé pé kọ́ nìyẹn kó ràn wọ́n lọ́wọ́ pé kẹ́niyẹn ràn wọ́n lọ́wọ́ ẹnìyẹn wá gba ilé fún wọn landlord tí wọ́n gba ilé yẹn àmọ́ bó ṣe receipt so ó wá lọ fún stepfather mi mọ́ èmi wá lọ sí human rights ìkíní yẹn wà ní ọwọ́ mi bíbá ẹ̀ tí wọ́n fi lọ sí human rights so ìgbà tó máa dé human rights wọ́n ṣàdá ẹjọ́ yẹn mọ́ èmi wá ní wọ́n dá ọmọ 3 sí àwọn láyà
wọn kò sí tọ́jú kò sí nǹkan kan pé báwo la ṣe fẹ́ ṣe pé wọ́n á ní kó máa san owó yẹn ní bàbá wọn á ní àwọn làwọn gba ilé wọ́n èmi ní kì í ṣe àwọn lọ gba ilé o wọ́n náà àwọn lọ gba ilé wọ́n èmi ní kì í ṣe àwọn lọ gbà tí wàhálà yẹn pọ̀ fún mọ́ èmi ṣáàtú padà sí ilé because gbogbo nǹkan tí mò ń sọ yìí àwọn fámìlì wọn ò dá sí mo mọ̀ nǹkan tí mọ́ èmi ṣe fún wọn ò dá sí àwọn fámìlì mọ́ mi yóò dá sí àwọn fámìlì mọ́ èmi wọn ò dá sí. ọmọ bo ni ṣebí ọmọ ẹ̀pẹ́ ni ẹ̀pẹ́ mọ́ mi. ọmọ ẹ̀pẹ́ ni wọ́n ní Ìgbòoyè ní ìlú Ìgbòoyè. ìlú Ìgbòoyè fámìlì kí lórúkọ fámìlì wọn. orúkọ fámìlì wọn Òtúnọ̀wọ̀ téèyàn bá dé Òtúnọ̀wọ̀ bọ̀ Òtúnọ̀wọ̀ yẹn tó bá sọ pé ilé Múráínà ní Ìgbòoyè làwọn ń lọ ọ̀dọ̀ fámìlì mọ́ èmi gọ́gọ́ nìyẹn fámìlì gọ́gọ́ nìyẹn. náà lè sìn kọ́ndíṣọ̀n àbúrò yín tí ìtàn ẹ̀ kan sí ọ̀nà méjì yẹn kí ni kọ́ndíṣọ̀n ẹ̀ báyìí. kọ́ndíṣọ̀n ẹ̀ lóòótọ́ ná àti torí wọ́n ti ṣe ẹsẹ̀ yẹn bọ̀ nǹkan tí mo ṣe sọ pé káwọn ọmọ Nàìjíríà kọ́ gbà wá ni wípé ní ìsìn báyìí mọ́ èmi kò sí iṣẹ́ kò sí nǹkan kan èmi náà iṣẹ́ Olúwa ni mò ń ṣe gẹ́gẹ́ mo ṣe sọ fún wọn yín lánàá pé mo ò lè ṣe fraud kò sí olùrànlọ́wọ́ apá ti pin gbogbo iṣẹ́ tí èmi náà ṣe pé kínní òun ni mo fi ń tọ́jú àwọn àbúrò mi mo fi ń tọ́jú mọ́ èmi ìgbà tí ẹni tó tẹ̀lé mi gan tó ṣe freedom tá a pè dáàdì wọn ò dá sí ẹ máa ti mọ́ èmi lájọ lọ ṣe kódà gan gbà tí mo dé gan mo tún mọ̀ nǹkan tó ju mi tún rí orí sickness mo tún padà sí so wọ́n pè wọ́n náà wọ́n jẹ́ àwọn ní 300,000 ẹnìkan jẹ́ àwọn 500 wọ́n ṣàṣọ àwọn story yẹn pé àwọn ò dá sí kódà ìlú tí wọ́n wà láti lọ ṣe freedom yẹn ọmọ yẹn tún pè wọ́n pé ẹ wá síbẹ̀ wọn ò wá obìnrin lọmọ yẹn hairdresser ló kọ́ obìnrin lọmọ yẹn kò wá so láàrin yẹn torí nǹkan tí àbúrò mi yìí tó ṣe fẹsẹ̀ kan ó ti kọ́ṣẹ́ òun náà ti kọ́ṣẹ́ iṣẹ́ olókọ́ ó kọ́ tailor so irúṣẹ́ tẹ̀yìn náà kọ́ ló kọ́ irúṣẹ́ tèmi náà kọ́ ló kọ́ so òun wá ní kó ó fẹ́ ọ̀zù kò sí olùrànlọ́wọ́ torí mo pe dádì wọn náà pé ẹni àkọ́kọ́ ṣe freedom ràn lọ́wọ́ obìnrin ni wọ́n sọ fún wọn pé obìnrin tí ọkùnrin bá lọ fi owó kékeré tàn mo lè fẹ́ kọ́ fi owó kékeré tàn kọ́ lọ fún lóyún kọ́kọ́ lọ abandon ẹ̀ sí ṣọ́ọ̀bù fún kò sí àti ṣe freedom wọn ò ṣe eléyìí náà tún pé wọn ò ṣe bọ̀ wọn ò jẹ́ kí ẹni yìí wọn ò jẹ́ kó jáde secondary school ìyẹn àbúrò mi tó kán lẹ́sẹ̀ yìí kí ló dé tí ó jáde torí wípé ìgbà tí ó fẹ́ wọ secondary school birth certificate yẹ wọ́n seize yẹ sọ́wọ́ ta ló seize yẹ ìyẹn stepfather wa kí ló lọ fi seize yẹ wọn ò kó lẹ̀ mí mọ́ kó tó ṣe seize yẹ ọmọ yẹn dẹ̀ lọ púpọ̀ jọ àbí ẹ máa gbọ́ torí àwọn àgbàlagbà máa ní a máa ń pé gbọ́n ni a kì í pé gọ̀ àbí mọ́mí stepfather yín kọ́ ni wọ́n bí àwọn ọmọ yẹn fún kí wọ́n sọ pé bóyá stepfather yín náà bí fún torí pé bàbá èèyàn gbọ́dọ̀ máa treat ọmọ tó bí nínú bẹ́ẹ̀ yẹn torí àmọ́ ṣe béèrè bẹ́ẹ̀ o. àwọn ni mọ́ èmi bí fún mo trust mọ́ èmi kì í ṣe ṣìnà mọ́ èmi kì í ṣe ṣìnà àtìgbà tí mọ́ èmi ti kúrò ní ibẹ̀ ọ̀dọ̀ ẹni tó ti kúrò lọ́dọ̀ wọn stepfather mi ẹnìkan tí wọ́n sọ lẹ́ẹ̀kan yẹn pé ó gbalé àtìgbà tí ẹni yẹn tó ti filẹ̀ ẹnì kankan kò wá bá mọ́ mi ìfìndò gan tí bá rí ẹlòmíì máa ń sọ fún mọ́ mi pé ẹ tiẹ̀ fún ẹni yìí náà ní chance ó mọ̀ máa assist mọ́ mi máa sọ pé àwọn ò ṣe ọmọ àwọn làwọn fẹ́ face ìgbà àìmọye ìgbà mo ti test mọ́ mi tí bá ń lọ sí ilé mi kì í pè wọ́n pé mò ń bọ̀ nílé mo kì í pè wọ́n pé mò ń bọ̀ nílé kò dẹ̀ sí àṣírí kan tí mọ́ mi ò kì í sọ fún mi so mo mọ̀ wọn kì í ṣe ṣìnà wọn kì í ṣe bẹ́ẹ̀ gbogbo wọn àwọn pátá àwọn lọ́ọ́ bí fún. so ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ àwọn ọmọ kóòtù òjèrè ẹgbọ́n nǹkan tí alàgbà Samuel tí wọ́n sọ wọ́n ní àwọn ò fẹ́ ṣe fraud nǹkan tọ́lọ́run ò sọ àwọn ò fẹ́ ní Ọlọ́run sọ ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́run ọba á fi Ọlọ́run ọba bẹ̀yìn ẹ̀yin ìjọsẹ̀lẹ̀ ẹ̀yin tẹ́ ẹ ní ìfọ̀n tẹ́ ẹ ní ìkan abẹ̀yìn o alàgbà ìjọ yín níjọ Celestial Church of Christ àwọn ló wà mí báyìí ẹ̀yin ìjọ mùsùlùmí ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́run ọba ẹ má wò pé bóyá torí pé a kì í ṣe ẹlẹ́sìn kan náà ẹ bá a gbé sórí òṣùwọ̀n wípé ẹlẹ́rìn ara kan náà ni àjọjẹ́ ẹ bá a gbé sórí òṣùwọ̀n pé ọmọ kóòtù òjìrè kan náà ni àjọjẹ́ ẹ bá a gbé sórí òṣùwọ̀n wípé Ọlọ́run tó dá yín òun náà ni ó dá àwa náà ẹ bá a ran alàgbà Samuel lọ́wọ́ mọ́mí wọn àti àwọn àbúrò wọn tí ẹsẹ̀ ẹ̀kan tí ìtàn ẹ̀kan lọ́nà méjì òun ni a gbé sí ojú fọ́nrán tí ẹ̀ ń wò yìí ẹ wò bí ó ṣe ń jẹ̀rora bó ṣe ń yí lọ sọ́tún bó ṣe ń yí lọ sósì lágbára Ọlọ́run ọba ìnira kò ní jẹ́ tiyín kò ní jẹ́ tọkọ yín kò ní jẹ́ tara yín bẹ́ẹ̀ ni kò ní jẹ́ ti oníkálukú wa ẹ̀gbọ́n mi
a kú àtàárọ̀ lágbó ọlọ́run ọba mo rí pé ẹkún gbọ̀n ìlẹ́kan ẹkún yín ọlọ́run á jẹ́ kí ó di ayọ̀ ní àìpẹ́ yìí lágbó ọlọ́run ẹ bójú rẹ ọlọ́run pàdé ẹ sì bá tènìyàn pàdé gbogbo ogun tó ń jà yín torí pé kò síbi tí ogun tó gùn ó máa níbì kan tó ti gùn wá orísun ogun yín lórúkọ ọlọ́run ọba ọlọ́run àfinàjò tó bá tẹ̀ wá kó lórí tọ̀dọ̀ yín kò ní bẹ́ sórí tọ̀dọ̀ wa náà kò ní bọ́ sórí àbúrò yín kò ní bọ́ sórí mọ́mí yín stepfather yín náà ọlọ́run á kó sí wọn nínú kí ni orúkọ àwọn àbúrò yín yẹn. ẹni tí ó tẹ̀lé mi Bísọ́lá tó jẹ́ obìnrin Bísọ́lá Ògúnsanwó ni orúkọ ẹ̀ ó wà ní Nasarawa níbi tí ó ti ń ṣiṣẹ́ kódà gan gbogbo iṣẹ́ tó ń ṣe gan náà sìn àbúrò mìíràn ló tún sẹ́ǹdì ẹ̀ sí lábẹ́òkúta ń bì báyìí so ẹni tí ó tún tẹ̀lé òun wọ́n jọ wà ní ó wà pẹ̀lú mọ́ẹ̀mí torí ìgbà kan tí ara mọ́ẹ̀mí ò yá ó ń ṣiṣẹ́ kan ní poultry sí ó ń ṣiṣẹ́ yẹn ìgbà tára mọ́ẹ̀mí ò tẹ́pọ̀ Ọlọ́run ló yọ wọn kò sí oògùn kò sí nǹkan kan kò sí oúnjẹ tọ́ lè lò. ṣé ẹni tó bá ń lo oògùn lọ́wọ́ tàbí tó wà lórí àìsàn inú ẹ̀fọn. kódà gan wọ́n fẹ́ lọlé kò sí because owó ilé wa ti dìú yàrá lè dì mí dẹ̀ ti ń pè mí wọ́n ti ń pè mí mi mọ́ mo ṣe fẹ́ ṣe lórí àbúrò mi ní ìsìn àìmọye gbèsè ni mo ti jẹ torí pé mo ṣe wà yìí nǹkan tọ́lọ́run ò bá sọ mo kì í bá wọn sọ so iṣẹ́ gbogbo àwọn iṣẹ́ tí n bá rí àwọn iṣẹ́ olúwa yìí náà ni mò ń ṣe tọrọ kọ́bọ̀ orí wọn mo ná lé mo gba lé oúnjẹ gbogbo ẹ̀ nǹkan tí ò ṣe jẹ́ kí ìrìn àjò yẹn kó tètè yá nìyẹn kódà gan ní last year gan mo lose ọmọ mi first born mi lórí issue yìí náà ni máa sọ nítorí wípé tó bá yẹ pé àkàkà mi lọmọ yẹn wà ní ọmọ yẹn ò ní kú nítorí pé kò sí agbára náà ni ó ṣe wà lọ́dọ̀ àwọn fámìlì ẹ̀ tí wọ́n ṣe ń bá wa fà á torí mo rò pé tí bá ní kí n máa gbọ́ òun kí n tún máa gbọ́ àwọn àbúrò mi ìrìn àjò yẹn mi ìfẹ́ dẹ̀fẹ́ ti àwọn ọmọ yẹn àwọn obìnrin ni wọ́n mi ìfẹ́ tì wọ́n sí ìta ọkùnrin dẹ̀rẹ̀ mi ìfẹ́ tì wọ́n mi ìfẹ́ tì síta torí pé bí láyé ṣe dà yìí mi ìfẹ́ tì síta láti jọ manage tó mo ṣe ń wá gbogbo ọ̀nà wípé kẹ́yìn ọmọ Nàìjíríà ẹjọ́ tó yọ Ọlọ́run ẹ ràn wá lọ́wọ́ kódà gan ẹni tá rẹ̀ yá lánàá gan wọn ò jẹun sùn wọn ò jẹun àárọ̀ yìí náà gan wọn ò tí ì jẹun láàárọ̀ yìí náà wọn ò tí ì jẹun torí pé mo ò lówó lọ́wọ́ wọn ò tí ì jẹun ẹjọ́ torí Ọlọ́run ẹ ràn wá lọ́wọ́. ẹ̀yin ọmọ Nàìjíríà àwa ọmọ kóòtù ojú ẹjọ́ nítorí tọ́lọ́run ọba ẹ̀yin tẹ́ wà lókè òkun ẹ bá àwọn alàgbà Samuel lọ́wọ́ torí pé ó máa lójú èèyàn tó lè jẹ́ alàgbà tó máa kojú irú ìṣòro yìí tí ò ní wò pé alàgbà lòun opportunity ló jẹ́ fóun láti lè máa sọ pé kóun pàwọ́ fún yẹn kọ́ká ó máa kú lọ́la ó máa kú lọ́túnla wọ́n á ṣiṣẹ́ àpadà ó máa nídìí ẹran ó máa nídìí pẹ́pẹ́yẹ alàgbà mi sọ wípé àwọn ò fẹ́ sọ nǹkan tọ́lọ́run ò rán àwọn torí ẹ̀ làwọn ṣe gbà kámú torí náà láti wá gbé wọn wá sórí ètò tí wọ́n fi wá fẹnura wọn sọ ní èní pé ẹjọ́ nítorí tọ́lọ́run ẹ ràn wọ́n lọ́wọ́ account number a máa fi sójú fọ́nrán yìí ọlọ́run mú gbogbo ó sì lè ṣe ohun gbogbo nǹkan tọ́lọ́run bá dà síyàn lágbàdà òun lèèyàn máa yan ohun burúkú a ò ní bá wọn yan ohun tí ò dáa a ò ní bá wọn yan ẹ̀yin tí ń rí jẹ lẹ́nìí ẹ wà á rí jẹ ní ọ̀la mọ́ lágbọ́ ọlọ́run bá kò ní jẹ́ tọ̀dọ̀ yín gbogbo àwọn tí wọ́n dẹ̀ wà ní ipò tí wọ́n ò ní tí wọ́n wà nípò tí ó kù díẹ̀ káàtó lágbọ́ ọlọ́run ọba àwọn náà á tọwọ́ bọ àárín àwo wọn á máa jẹun alàgbà Samuel èmi ń gbàdúrà fún yín pé nítòótọ́ ẹ lè máa sunkún lẹ́nìí ṣùgbọ́n tó bá máa di ọjọ́ ọ̀la ọlọ́run á sọ ẹkún yín ọlọ́run á sọ dayọ̀ torí pé ilẹ̀ tó mọ́ lẹ́nìí òun la mọ̀ a ò mọ ilẹ̀ tó máa ṣú lẹ́nìí a ò dẹ̀ mọ ilẹ̀ tí ó máa mọ́ ní ọ̀la bẹ́ẹ̀ ṣe sọ ní àná fún mi lórí fóònù pé ẹ fẹ́ tọwọ́ bọ̀ ẹ̀ṣẹ̀ nǹkan tọ́lọ́run ò ràn yín ẹ fẹ́ sọ ẹ dúró lórí ẹ o oyè yín ẹgbẹ́ ní sí mike oyè yín bẹ́ẹ̀ ni sọ yẹn ẹ dúró lórí ẹ pé ẹ ò fẹ́ sọ nǹkan tọ́lọ́run ràn ẹ dúró lórí ẹ dúró lórí torí pé ọlọ́run á máa fi nǹkan kan dọ̀yàn o ọlọ́run ènìyàn máa wojú gẹ́gẹ́ bí bíbélì ṣe sọ ọlọ́run á máa mọ ọkàn ẹ o lágbọ́ ọlọ́run á tẹ̀ bá èròǹgbà ọkàn yín pàdé ẹ̀yin yẹn wá fọ́nrán àbúrò wọn tí ó ṣẹlẹ́sẹ̀ òun lẹ̀ ń wò yẹn fọ́nrán mọ́mí wọn náà òun ni ẹ̀ ń wò ní ẹ̀gbẹ́ yẹn lágbọ́ ọlọ́run ọba
ọlọ́run á rán aláàánú sí ẹ̀yin náà. ẹ̀yin tẹ́ ń bá wa wo fọ́nrán ìkáàkiri gbogbo orílẹ̀-èdè nàìjíríà yìí àtẹ̀yìn tí ẹ wà ní òkè òkun, ẹ bá a pín fọ́nrán yìí, ẹ jẹ́ kó délé, ẹ jẹ́ kó dóko lórúkọ ọlọ́run ọba. ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní tọ́ sí ẹnìkọ̀ọ̀kan wa. alàgbà mi, ẹ bá mi dárúkọ yín fún àwọn tó wò wọ́n lé, kẹ́ẹ̀sì bẹ̀ wọ́n ní ẹ̀kan sí i ká sì máa dágbére lórí ètò fún tèmi. orúkọ mi ni Adéyẹmí Samson. So mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tẹ̀ ń wò wá, mo dúpẹ́, mo gbàdúrà wípé ibi tẹ́ ti fẹ́ mú ìrànlọ́wọ́ náà jáde, àpò náà kò ní gbẹ lágbára ọlọ́run. àmín àmín. ọlọ́run á máa bùkún yín. àmín. ẹ ní fi irú ẹ̀ gbà lágbára ọlọ́run. àmín. irú ò ní tọ́ sí yín lágbára ọlọ́run. àmín. ẹ ní mọ ìdààmú. àmín. ẹ dẹ̀ ní mọ ìṣòro. àmín. lágbára ọlọ́run, ọlọ́run á máa bùkún yín. àmín. ọlọ́run á sọ yín di ńlá. àmín. gbogbo ẹni tó ń ṣiṣẹ́, iṣẹ́ yín ò ní di òkú. àmín. gbogbo oníṣẹ́ ìjọba, iṣẹ́ yín á máa lọ síwájú. àmín. gbogbo àwọn àmín. ẹ̀yin tẹ́ ń tajà lórúkọ Jésù, ẹ máa tàtà jèrè. àmín. ọkàn yín á balẹ̀. àmín. ojú ò ní tì wá. àmín. Jésù Olúwa wa. àmín 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 lórúkọ Jésù. ẹyẹ yẹn wá lórí ètò lẹ́ni Òkodoro ọ̀rọ̀ ní mídíà, afẹ́ mú àdàgbà ètò afẹ́ fi rọ̀ sí ibì kan títí dìgbà míì, ire la máa rí, ó dìgbà.